Hello, ladies and gentlemen. Orúkọ mi ni Mr. YS. Ẹlẹ́ ilé yín kọ́. Ṣé rí Nàìjíríà tá wà nú ẹ̀ yìí kọ́ ló ń ṣàánú wa. Ṣé rí àwọn káàtì ẹ̀ fi Nàìjíríà lẹ̀. Ṣé rí mo fẹ́ sọ̀rọ̀ nípa arákùnrin kan tó ń pè ní Ààrẹ Gani Adams. Torí ó ti di arákùnrin àbí kí ikú pè ní ọ̀gbẹ́ni. Kò sí ṣífù ní ọ̀rọ̀ máa yẹn mọ́. Ṣé rí máa yẹn tó máa sọ wípé ẹnu dùn rò fọ́ Gani Adams ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹnu ẹ̀ dùn ó ní àkókò ìjòyè ó sọ ju kinní kan lọ ó ti eyín ẹni tí ẹ̀yin tẹ́ ẹ̀ lè gbé ewúrẹ́ tó fi yín joyè àwòdì ẹ̀ lè gbádìyẹ débi pé máa gbé ewúrẹ́ wọ́n fi yín jẹ oyè àwòdì ẹ̀ lè gbé adìyẹ débi pé ẹ̀ máa gbé ewúrẹ́. Ṣé tí Gúnmi bá fẹ́ lọ bá àwọn bandit nínú igbó tó fẹ́ bá wọn lọ discuss like business ni Gúnmi ń ṣe pẹ̀lú bandit ọjọ́ ń dalé ayé rú ni? Ṣé Gúnmi máa lọ gbàṣẹ lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu? Á lọ gbàṣẹ lọ́wọ́ bàbá wa president bàbá wa Bọ́lá Ahmed Tinubu? Ṣé Gúnmi máa lọ gbàṣẹ? Fine. Ṣé rí iṣẹ́ tí Sunday Igboho ṣe òun lẹ ti ń rí àyè ẹ̀ ńlẹ̀ yẹn ó yẹ yín iṣẹ́ tí ọ̀gbẹ́ni yẹn ṣe òun lẹ ti ń rí ní Ìbàràpá àbí kí lórúkọ bẹ̀rẹ̀ náà Òkè Ògùn iṣẹ́ tí olóyè Sunday Igboho ṣe òun ni gbogbo wa ti mọ iye ẹ̀ ń sìn láì tí ikú máa yẹn ò ní kú láṣẹ Ọlọ́run ẹ̀mí ẹ̀ máa gùn olóyè Sunday Igboho ẹ̀mí máa yẹn máa gùn gan. Ṣé ẹ rí ẹ̀yin tí wọ́n fi jẹ ààrẹ ẹ lè gbé adìyẹ ó lè ní Ààrẹ Gani Adams ó lè gbogbo ẹnu mo fi sọ ó lè ní máa yẹn so tí wọn bá fún lówó kò ní jáde wọnú igbó nǹkan tó expect ni pé kí gọ́ọ̀mẹ̀ntì pé òun kọ́bọ̀ òun negotiate it's like bí Gúnmi ṣe negotiate pẹ̀lú àwọn bandit ó fẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì pé òun kọ́bọ̀ òun náà negotiate yẹn Gani Adams ni o pé kọ́ gbé owó wá any governor ní state yẹn kọ̀ọ̀kan kọ́ máa gbé owó fún òun ìgbà yẹn lòun máa kọ́ òun OPC wọnú igbó. Ó ti yẹ yín ẹ ti ṣe èèyàn fi jẹ ààrẹ lórílẹ̀‐èdè ààrẹ àti Ọ̀túnba Gani Adams ni mò ń sọ o a ti ṣe èèyàn fi jẹ ààrẹ lórílẹ̀‐èdè àwọn Yorùbá yìí lórí àwọn Yorùbá ààrẹ kọ́ lélẹ̀ eléyìí ò ń ṣe ààrẹ eléyìí kẹ̀ géèmù ni onídọ́ni bọ̀bọ̀ yẹn máa yẹn Gani Adams yẹn onídọ́ni you understand. Let me tell you one thing òótọ́ ni mò ń sọ fún yín Gani Adams ò kì í ṣe ààrẹ ilẹ̀ Yorùbá kankan ààrẹ inú yàrá ẹ̀ ni bàbá olórí burúkú kan tó máa ń jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá tí yà ń jẹ tó ń fún ẹ ní owó tó ń fẹnu já búrẹ́dì fún ẹ bàbá òfò bàbá dáradára tí ò bímọ gidi. Ó ti yẹ yín bàbá yẹn mo fẹ́ kí bàbá yẹn jáde kó sọ̀rọ̀ ẹ bá mi ṣí akínní kó dé ọ̀dọ̀ ààrẹ Gani Adams ẹ bá mi ṣí ẹ̀ kó dé ọ̀dọ̀ ààrẹ Gani Adams ẹ ṣí ẹ̀ kó kàn OPC yẹn lára ààrẹ lẹ́yìn ò kì í ṣe ààrẹ. Ó lè gbéra lọ sí Kwara State kó lọ ibi tó fi ẹ́ jẹ ààrẹ lé lórí náà nìyẹn ibi tí wọ́n fi ẹ́ jẹ ààrẹ lé lórí ààrẹ àkọ́kọ́ náà ó ní ìyá ààrẹ tó ti kú ní sí Kwara yẹn ní ààrẹ ilẹ̀ Yorùbá tó ti jagun Kwara ó lè lọ jagun ààrẹ agbádá lọ́wọ́ máa kó káàkiri agbádá white wọ́n máa ṣakọ òfò wọ́n máa ṣègbéraga òfò wọ́n máa pè bàbá inú ẹ̀ ń dùn bàbá ẹ̀ wo ni ó lè bí mi lọ́mọ Gani Adams. Let me tell you one thing mi ò kí ń ṣe ọmọ kékeré go to 50 lèmi náà ó lè bí mi ní ọmọ ààrẹ gẹ́gẹ́ Ọ̀túnba Gani Adams ó kì í ṣe ààrẹ gbogbo ẹni mo fi sọ ẹ ṣí àkíní kó dé ọ̀dọ́ máa yẹn ó ní participate kankan tó participate ní Nàìjíríà yìí without no money tí wọ́n bá fún ẹ lówó ó lè jáde ó expect pé kí ìjọba ṣe ẹ̀ pè ẹ́ jókòó kọ́ fún ẹ lówó kó tó wọnú igbó. Ṣé Sunday Igboho gbàṣẹ lọ́wọ́ ìjọba kó tó wọnú igbó lọ rescue àwọn ọmọ ìyá ẹ̀ ìwọ́n tiẹ̀ àbí kó máa ṣe tánàdì máa Sunday Igboho yẹn kó máa pẹ̀gùn ẹ̀ tó bá dẹ̀ ṣọ́ra ìwọ ààrẹ Gani Adams yẹn tó bá ṣọ́ra wà láìtàláì súnmọ́bí láìláṣẹ́láwà ó ní agbára tó ọ̀run máa gba agbára lọ́wọ́ ẹ̀ ọ̀run máa wá da ojú ẹ délẹ̀ ọ̀run máa wá gbé Sunday Igboho sípò tó wà yẹn you understand who are you ta ni ẹ ìwọ tó pé ọkọ̀ rí opportunity lásán ni Gani Adams rí you understand say opportunity lórí ó jà kọ́kọ́ fún Yorùbá ó kágbádá lórí burúkú kiri wọ́n máa gbàgbádá wọ́n máa fẹ́ fò wọ́n máa sọ̀rọ̀ wèrè lẹ́nu ọ̀rọ̀ òfò ló sọ lẹ́nu Gani Adams ó kì í ṣe ààrẹ kọ́ nìwọ̀ ààrẹ rọ́bìṣì ààrẹ Gani Adams ààrẹ òfò ni ẹ́ wọ́n pa èèyàn lórílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ó wá pariwo pé pọ́n nígbà tí president tó bá fún ẹni go ahead ó mọ ọkọ tó sọ ààrẹ Gani Adams ó mọ ọkọ tó sọ ó kì í ṣe jagunjagun ọ̀lẹ ni ẹ́ ọ̀lẹ ó lè da adìyẹ ó lè dá adìyẹ mú adìyẹ lásán ó lè dá mú ó ní kankan ó ní oògùn ó ní kankan káyé máa jẹ
ààrẹ ilẹ̀ Yorùbá wọ́n dẹ̀ ń pààyàn ńlọrin wọ́n kọ́ ọmọlọ́mọ wọn gbogbo skul wọn ti pa ó lọ rescue àwọn fámìlì ẹ̀ ó dẹ̀ pé rẹ láàrẹ ààrẹ òfowó ni wọ̀nyí wọ́n máa dàgbàdà white kiri wọ́n máa expect owó lọ́wọ́ gọ́fúnà ó lè wọ́n máa expect owó lọ́wọ́ president ìgbẹ́kọ̀ fún olóko tó wọnú gbòòrò ó lè wọnú gbòòrò kó lọ rescue àwọn èèyàn ẹ̀ ó lè kó figilante fgn àwọn associate kó kó ọmọdé àwọn OPC irọ́ tó pa káàkiri tó gbúrò òṣì irọ́ òṣì irọ́ OPC ẹ̀ tó pa kiri táwọn kókó ẹ̀ kó kó wọn tó kẹ́ wọnú gbòòrò nílọrin Kwara State wọ́n ti wọ gbogbo ilẹ̀ Yorùbá tán ó rí kọ̀kọ́ ṣe sí o kò pariwo wọ́n ti yí ká wá kí ìjọba fún wa nígbà ẹ̀dín ni o so that wàá lè sọ fún ìjọba pé kó fún yín lóhun mobilization tíjọba bá sọ fún ẹ gbókè ààrẹ Gani Adams wọ́n nú gbó lọ kó lọ rescue àwọn èèyàn ẹ mú kọ́ fi sọ̀rọ̀ ní o wà wá béèrè lọ́wọ́ ìjọba pé kí ìjọba kọ́ fún ẹ ní mobilization kọ́ fún yín níbọn kọ́ fún yín lówó owó ló tẹ̀ máa request nítorí owó ló máa ń gbà owó ló bá ń gbà o kì í ṣe ààrẹ kọ́ ni ẹ ààrẹ Gani Adams o kì í ṣe ààrẹ rádaràda òlélẹ̀ ààrẹ rádaràda òlélẹ̀ o ní kankan Sunday Igboho yẹn wo tuwálé kò ní bàjẹ́ fún ẹ Sunday Igboho o ẹ̀mí ẹ̀ máa gùn láyé bọ̀dá yẹn ẹ̀mí ẹ̀ máa gùn o ní kánjú kú o ní sìnkú ọmọ lágbára Ọlọ́run olóyè Sunday Igboho ó ti play role tó dá sílẹ̀ nílẹ̀ Yorùbá orúkọ ẹ̀ ò lè parẹ́ láéláé ó yàtọ̀ sí àwọn ààrẹ ẹlẹ́nu òfò ẹlẹ́nu wèrè agbádá òfò lọ́mọdé kiri ààrẹ òfò ààrẹ rádaràda idiot man very stupid man tani ẹ